Ìjà àti èdè-àìyedè ó ti fẹ́ bẹ̀rẹ̀ láàrin àwọn ọmọlẹ́yìn ààrẹ àná lórílẹ̀‐èdè yìí ajagun-fẹ̀yìntì Muhammadu Buhari tó sì jẹ́ wípé lórí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ètò ìdìbò ààrẹ ọdún 2027 ní èdè-àìyedè náà ló fẹ́ bẹ̀rẹ̀ sí báyìí o. Kódà tí wọ́n ti ń takora wọn lórí ètò ìdìbò ọdún 2027 náà. Ẹ rántí pé níṣe ni wọ́n ti sọ ilé Buhari ní ìlú Kaduna láti sọ di Mẹ́kà tí gbogbo àwọn olóṣèlú tí wọ́n ń wọ́ lọ lásìkò yìí, tó sì jẹ́ pé ojú rere, òǹtẹ̀ àti àtìlẹ́yìn Buhari ni wọ́n ní gbogbo àwọn olóṣèlú láti inú àwọn ẹgbẹ́ òṣèlú alátakò àti inú ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ń wá lọ sọ́dọ̀ Buhari, nítorí tí wọ́n ní gbogbo wọn mọ̀ pé ipò ààrẹ ọdún 2027 ìbò àwọn Haúsá náà ni yóò tún sọ ẹni tí yóò di ààrẹ, tó sì mọ̀ pé inú gba àwọn ààrẹ tẹ́lẹ̀ àti alágbára olóṣèlú tó wà nílẹ̀ Haúsá kò sẹ́ni tó lérò lẹ́yìn tó Buhari. Eléyìí ló máa jẹ́ kí gbogbo àwọn olóṣèlú ká máa sátọ̀ Buhari lásìkò yìí láti rí àtìlẹ́yìn àti òǹtẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n láwọn ọmọ lẹ́yìn Buhari tọ́jọ́ wà nínú ẹgbẹ́ òṣèlú CPC tẹ́lẹ̀ tí kan tó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC, tí wọ́n ní wọ́n ti fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC nítorí pé inú wọn ò dùn sí bí Tinubu bó ṣe ń ṣe ẹgbẹ́ àti bó ṣe ń ṣe wọ́n. Níṣe ni àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú CPC tó jẹ́ ọmọlẹ́yìn Buhari kan, ìyún àwọn ẹni tí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Nasarawa sẹ́nẹ́tọ̀ Umaru Tanko Amakura tó jẹ́ olórí wọn, iná máa ṣe ìpàdé pẹ̀lú àwọn oníròyìn náà síta wáyé, tó sì kéde pé àwọn ò kúrò lẹ́yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu, bẹ́ẹ̀ làwọn ò ní kúrò ní ẹgbẹ́ òṣèlú APC. wọ́n ní gbẹ̀ngbẹ̀ng làwọn wà lẹ́yìn Tinubu, àwọn yóò sì tún ṣàtìlẹ́yìn fún un láti ṣe sáà kejì lọ́dún 2027. Yàtọ̀ sí sẹ́nẹ́tọ̀ Umaru Tanko Amakura tó wà nínú ìpàdé àwọn oníròyìn náà, àwọn olóṣèlú ẹgbẹ́ CPC tẹ́lẹ̀ tó jẹ́ ọmọlẹ́yìn Buhari tán wà níbẹ̀ ni mínísítà fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ àná lórílẹ̀‐èdè yìí Alhaji Adamu, gómìnà àná ní ìpínlẹ̀ Katsina ìpínlẹ̀ Buhari ìyẹn Bello Masari àti Farouk Adamu Aliyu pẹ̀lú àwọn èèyàn míì ni wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀. Ṣùgbọ́n ní kété tá sọ̀rọ̀ ìtàn ni mínísítà ètò ìdájọ́ lórílẹ̀‐èdè yìí àná amòfin Abubakar Malami ni ó mà tún sọ̀rọ̀ síta lórí ọ̀rọ̀ yìí. Níṣe ni Abubakar Malami tó náà jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú CPC tó sì tó jẹ́ ẹni tó súnmọ́ Buhari jẹ́ kó di mọ̀ pé ìsọkúsọ làwọn tó sọ̀rọ̀ náà, wípé àwọn kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC àti pé àwọn wà lẹ́yìn Tinubu sọ. Ó ní wọn lè gbẹnu àwọn ọmọlẹ́yìn Buhari àti àwọn táwọn jọ wà nínú ẹgbẹ́ òṣèlú CPC sọ̀rọ̀ láíláí. Malami nínú àtẹ̀jáde tó fi síta nípasẹ̀ agbẹnu ẹ̀ṣọ́ ẹ̀ Mohammed Bello Doka ó jẹ́ kó di mọ̀ wípé ọ̀rọ̀ tí Bello tí Tanko Amakura àtàwọn ìyókù ẹ̀ lọ sọ, wọn lè gbẹnu àwọn sọ̀rọ̀ o. Àwọn ò tí ì pinnu pé àwọn yóò ṣàtìlẹ́yìn fún Tinubu nínú ètò ìdìbò ọdún 2027. Bẹ́ẹ̀ ni Malami jẹ́ kó di mọ̀ wípé òun sì wà nínú ẹgbẹ́ òṣèlú APC pẹ̀lú báwọn kan ṣe lóun ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú SDP. Ó ní bóun yóò bá kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC òun yóò kéde, ṣùgbọ́n tó ní ìpàdé oríṣiríṣi òun lọ lọ́wọ́ tóun yóò sì kéde àbájáde ìpàdé tóun ṣe kiri. Ṣùgbọ́n tó ní kí ẹnikẹ́ni má sì tan ẹnikẹ́ni ò pé gbogbo àwọn ọmọlẹ́yìn Buhari làwọn wà lẹ́yìn Tinubu. Ó ní irọ́ ni o, kò sẹ́ni tó lè gbé ẹnu àwọn sọ̀rọ̀ láíláí.